Ẹ ǹlẹ́ o gbogbo yín, ẹ káàbọ̀ sí àkọ́kọ́ Bíbélì. Lónìí mo máa ka ìwé Gẹ́nẹ́sísì orí kejì. Hey everybody, welcome back to Bible time. I'm gonna read Genesis chapter 2. So. Báyìí ni Ọlọ́run parí dídá àwọn ọ̀run àti ayé àti ohun gbogbo tí ó wà nínú rẹ̀. Ní ọjọ́ keje Ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀ tí ó ti ń ṣe. Ó sì sinmi ní ọjọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti ń ṣe. Ọlọ́run sì súre fún ọjọ́ keje, ó sì yà á sí mímọ́, nítorí pé ní ọjọ́ náà ni ó sinmi kúrò nínú iṣẹ́ dídá ayé tí ó ti ń ṣe. Èyí ni ìtàn bí Ọlọ́run ṣe dá àwọn ọ̀run àti ayé nígbà tí ó dá wọn. Nígbà tí Olúwa Ọlọ́run dá ayé àti àwọn ọ̀run, kò sí igi igbó kan ní orí ilẹ̀, bẹ́ẹ̀ ni kò sí ewéko igbó kan tí ó tíì hù jáde nílẹ̀, nítorí Olúwa Ọlọ́run kò tíì rọ̀jò sórí ilẹ̀, kò sì sí ènìyàn láti rọ̀ ilẹ̀. Ṣùgbọ́n ìsun omi ń jáde láti ilẹ̀, ó sì ń bu omi rin gbogbo ilẹ̀. Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ lẹ̀ mọ́ ènìyàn, ó sì mí èémí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Olúwa Ọlọ́run sì gbin ọgbà kan sí Édẹ́nì ní ìhà ìlà oòrùn. Níbẹ̀ ni ó fi ọkùnrin náà tí ó ti dá sí. Olúwa Ọlọ́run sì mú kí onírúurú igi hù jáde láti inú ilẹ̀, àwọn igi tí ó dùn ún wò lójú, tí ó sì dára fún oúnjẹ. Ní àárín ọgbà náà ni igi ìyè àti igi tí ń mú ènìyàn mọ rere àti búburú wá. Odò kan sì ń ti Édẹ́nì ṣàn wá láti bu omi rin ọgbà náà. Láti ibẹ̀ ni odò náà gbé yà sí ipa mẹ́rin. Orúkọ èkínní ni Píṣọ́nì, òun ni ó ṣàn yí gbogbo ilẹ̀ Háfílà ká, níbi tí wúrà gbé wà. Wúrà ilẹ̀ náà dára, 6 bẹdẹlíùmù àti òkúta óníkìsì oníyebíye wà níbẹ̀ pẹ̀lú. Orúkọ odò kejì ni Gíhónì, òun ni ó ṣàn yí gbogbo ilẹ̀ Kúṣì ká. Orúkọ odò kẹta ni Tígírísì, òun ni ó ṣàn ní apá ìlà oòrùn ilẹ̀ Àsíríà. Odò kẹrin ni Éwúfúrátè,
Olúwa Ọlọ́run mú ọkùnrin náà sínú ọgbà Édẹ́nì láti máa ṣe iṣẹ́ níbẹ̀ kí ó sì máa ṣe ìtọ́jú rẹ̀. Olúwa Ọlọ́run sì pàṣẹ fún ọkùnrin náà pé ìwọ lè jẹ lára èyíkéyìí èso àwọn igi inú ọgbà, ṣùgbọ́n ìwọ kò gbọdọ̀ jẹ nínú èso igi ìmọ̀ rere àti èso igi ìmọ̀ búburú, nítorí ní ọjọ́ tí ìwọ bá jẹ ẹ́ ni ìwọ yóò kú. Olúwa Ọlọ́run wí pé kò dára kí ọkùnrin wà ní òun nìkan. Èmi yóò ṣe olùrànlọ́wọ́ tí yóò rí bí rẹ̀ fún un. Lẹ́yìn tí Olúwa Ọlọ́run ti dá àwọn ẹranko inú igbó àti gbogbo ẹyẹ ojú ọ̀run láti inú erùpẹ̀ ilẹ̀, ó sì kó wọn tọ ọkùnrin náà wá láti wo orúkọ tí yóò sọ wọ́n. Orúkọ tí yóò sì sọ gbogbo ẹ̀dá alààyè náà ni wọ́n ń jẹ́. Gbogbo ohun ọ̀sìn, ẹyẹ ojú ọ̀run àti gbogbo ẹranko igbó ni ọkùnrin náà sọ ní orúkọ. Ṣùgbọ́n fún Ádámù ni a kò rí olùrànlọ́wọ́ tí yóò rí bí rẹ̀. Nígbà náà ni Olúwa Ọlọ́run mú kí ọkùnrin náà sùn fọnfọn. Nígbà tí ó sì ń sùn, Ọlọ́run yọ egungun ìhà rẹ̀ kan, ó sì fi ẹran ara bò ó padà. Olúwa Ọlọ́run sì dá obìnrin láti inú egungun tí ó yọ ní ìhà ọkùnrin náà, ó sì mú obìnrin náà tọ̀ ọ́ wá. Ọkùnrin náà sì wí pé, èyí ni egungun láti inú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi. Obìnrin ni a ó máa pè é, nítorí a mú un jáde láti ara ọkùnrin. Nítorí ìdí èyí, ọkùnrin yóò fi baba àti ìyá rẹ̀ sílẹ̀, yóò sì dàpọ̀ mọ́ aya rẹ̀, wọn yóò sì di ara kan. Ọkùnrin náà àti aya rẹ̀ sì wà ní ìhòhò, ojú kò sì tì wọ́n. Okay. Thank you so much for watching. Stay posted for the next video on the channel. Thanks. Ó dàbọ̀.